Bá Oluwo of Iwo land tí mo ní máa sọ. Kábíyèsí o bàbá, tó bá wu Ọlọ́run ọba nínú ọlá ńlá ẹ̀ kó jẹ́ kẹ́ ẹ pẹ́. Ọlọ́run ọba ló ní ọjọ́, Ọlọ́run ọba ló ní àkókò. Bọ̀ bàbá, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò mọ ti ẹlòmíì. I was so disappointed in you, Oluwo of Iwo land. Ẹ̀yin ọmọ Òwu tí ẹ bá wà níbí, ẹ lè unfollow mi nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ẹ lè má like mi mọ́, èmi náà bá Ìwó tán. Ìwó ni ìyá tèmi. So Ìwó dẹ̀ tún ní stepfather tèmi. Mo dẹ̀ láwọn ẹ̀gbọ́n tó jẹ́ ọmọ Ìwó. Ṣé ẹ rí, níjọ́ tí a bá ti sọ pé níjọ́ náà làwọn ọmọ Yorùbá máa bọ̀ o. Níjọ́ tá a bá sọ pé la máa bọ̀. Níjọ́ tá a bá dẹ̀ yọ respect kúrò lára wọn tó yẹ ká yọ respect kúrò lára wọn. Ọjọ́ ẹ̀ làwọn ọmọ Yorùbá máa bọ́ lóko ẹrú. Ṣùgbọ́n àwọn tó bá yẹ ká yọ respect kúrò lára wọn, tá ò yọ respect kúrò lára wọn, tá a believe pé olórí ni wọ́n, tá a sì ń deceive ara wa, a lè ever bọ́ ní oko ẹrú láíláí. Kò ń ṣèpè. Oluwo of Iwo land. Kò sí bí ẹ̀yin ọmọ Ìwó bẹ́ẹ̀ ṣe lè like Oluwo of Iwo land tó. Ó yẹ kẹ́ ẹ rántí ìtàn Àfọ̀njá. Nígbà tí àwa kan dìde, ta ní bí Fúlàní ṣe ń pa wá, a ò fẹ́ kán jáde ní ìlú wa. Tí odidi ọba aládé tó wá jáde tó ní gbogbo Fúlàní tán bá lé ní ìlú kí ìlú, òun ṣetán láti fún wọn ní ilẹ̀ ní Ìwó kan wá dúró síbẹ̀. Ó mà ṣe o. Bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ìwó, ẹ dẹ̀ káwọ́ lọ́wọ́ ẹ̀ ń wo ọba yín níran. Ṣé nítorí owó tó máa ń há fún yín lẹ̀ fi lè sọ̀rọ̀? Àbí nítorí kíni? Ọ̀dọ̀ mi ò rọ́ba yẹn bá wí o. Wọ́n ti ní kí n má ṣe pé bọ́ èpè tí mo fẹ́ ṣẹ́ lónìí Ọlọ́run á jẹ́ kó ṣẹ. Gbogbo àwọn tí ó sọ oyè jíjẹ ilẹ̀ Yorùbá, ọba jíjẹ ilẹ̀ Yorùbá tó ń sọ di politics mọ́ àwọn onílẹ̀ lọ́wọ́. Tó ń sọ di politics mọ́ àwọn onílẹ̀ lọ́wọ́. Tó ń sọ di politics lẹ́ẹ̀kan sí mo tuntun sọ mọ́ àwọn Oluwo of Fulani ni. Tó sọ di politics mọ́ àwọn onílẹ̀ lọ́wọ́. Ní agbára Ọlọ́run, mọ́ bí igba ọmọ táwọn fúnra wọn ò sí láyé mọ́. Ìran wọn ò ní bọ́nú ìyà, ìran wọn ò ní bọ́nú òṣì, ìran wọn ò ní bọ́nú ìṣẹ́. Gbogbo ẹni tó sọ oyè ọba jíjẹ ilẹ̀ Yorùbá tó sọ di politics, gbogbo ẹni tó sọ oyè ọba jíjẹ ilẹ̀ Yorùbá tó sọ di politics, gbogbo ẹni tó sọ oyè ọba jíjẹ ilẹ̀ Yorùbá tó sọ di politics, tí wọn ò gbà kí káwọn onílẹ̀ máa yànyàn síbẹ̀ tó jẹ́ pé wọ́n kàn mú irú wá ògiri wá tó ń yàn wọ́n sórí oyè, ìdílé wọn mọ̀ mẹ́kún ni. Ní agbára Ọlọ́run, I'm still coming there, sir. I'm still coming there. Ní agbára Ọlọ́run. Ọba Oluwo of Iwo land, wọ́n ń bọ̀ yín, wọ́n ń gé yín lọ́wọ́ ẹ̀dẹ̀ ń bọ òrùka. Wọ́n ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ òrùka. Tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ gbé ṣìgìdì mi, bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ti gbé ṣìgìdì mi. Ṣé báwọn kan ló ṣe ṣìgìdì yẹn tẹ́ ẹ tó fi rí gbé mi? Ṣé báwọn kan ló wà ń di òròyìn tó ìròyìn fi ń dún? Tẹ́yìn wá rò pé nítorí pé wọ́n ti gbàgbára kan fún yín Oluwo of Iwo land. Ètí mo sọ lónìí kò ní hun mí. Èpè tí mo dẹ̀ ṣẹ́ kò ní ṣaláìṣẹ. Nítorí kóṣẹ́ báyìí ní tìlà kọ́ṣẹ́. Ọba Oluwo of Iwo land. Ojú gbà wá tì fún yín o. Mi ò rí yín bá wí. Ṣé bí ìyàwó yín àná sọ pé onígbó ni yín? Ṣé gbó tẹ́ ẹ wá mú yẹn? Wọ́n á ní ká mọ̀ bọ̀bà. Àwọn ọba kan àti pé tá a bá bú wọn, orí wọn ò lè pè. Àwọn kan ń dá ká mọ̀ bọ̀bà tá a bá bú ọba, orí wọn ò lè pé. Kí Oluwo of Iwo land jáde pòun ṣetán láti fún àwọn Fúlàní. Ọjọ́ sí ẹni tí ò bá tẹ̀lé Tinubu 2023 pọ̀ máa lè ní. Ẹ tún wá bọ́ sí tàǹsìn. Ẹni ẹ̀yin ṣetán láti fún àwọn Fúlàní. Ẹ ṣé bàbá mi, yes, it's my WhatsApp only. Ẹ tún wá ní ẹ̀yin tún ṣetán láti fún àwọn Fúlàní ní ilẹ̀ láti kàn máa gbé. Bàbá tẹ́ ẹ bá ṣerú ẹ̀ ń tó gbẹ̀yìn Àfọ̀njá ló máa gbẹ̀yìn yín.
ó kàn dùn mí pé ńgbà tó bá gbẹ̀yìn yín àmì nǹkan tó kàn dùn mí ṣe mi pé mo sọ̀rọ̀ kan ní program tá a ṣe ní ìjẹta mo ní mo rí pé ọba kan máa attack ọba kan àti ìmọ̀ ọba tó máa jẹ́ bóyá ẹ̀yin ni Ọlọ́run dáríjì mí àti ìmọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé nígbà tẹ́ bá wá kó Fúlàní tẹ́ kó Haúsá tẹ́ kó bòròró tẹ́ kó wọnú ìlú Ìwó lọ tán wá mú yín kúrò lórí àga tán gbà yẹn ṣé ẹ ti káwọn aráàwò sí wàhálà ẹ ti kó wọn sí yọnu bọ́sẹ̀ pé àwọn aráàwò náà nítorí pé wọ́n bẹ̀rù pọ́ba wọn máa ń kó tọ́gìrìn kí ọba aládé kó wé láwàní jókòó sórí ìpèlè ẹ ṣé bàbá mi Yusuf ẹ ṣé from UAE ọba aládé ọba oníṣẹ̀ṣe kó máa pera ẹ̀ ní ṣé kí ló ṣe ìpòrò kan ṣé sẹ́ríkì ló pera àbí kí ni ná ó wá wé láwàní to my surprise ó tún wá lọ jókòó síbi sáwọn ọmọ Fúlàní tí ń ṣe end of year party ó tún wá lọ jókòó síbi táwọn ọmọ Fúlàní tí ń ṣe end of year party wá wà láàrin wọn bíi ilé òun náà wá ń fẹ́ yín kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ mẹ̀ pé ẹ̀rín tẹ́ ń fẹ́ yẹn ẹ mẹ̀ pé ẹkún ni fún yín lọ́la Oluwo of Iwo land ẹ mẹ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ yín tẹ́ ṣe ilé ẹkún ayérayé ni fún yín kò dùn mí wọn náà bá tí ò bá sí lólórí láàfin bí wèrè náà ṣe máa ń ṣe wọn ní ọba tí ò bá ti ní olórí láàfin bí wèrè náà ṣe máa ń ṣe torí mi ò ọ̀dà kò dùn mí náà bó tẹ bá dáàfin wọn mo sọ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ pé àwọn ọba yẹn wọ́n ti lé gbogbo àwọn àgbàlagbà kó láàfin wọ́n ti kọ́ ọmọdé bíi tiwọn síbẹ̀ àwọn tọ́pọlọ wọn jọ wà ń sẹ́ẹ̀tì kan náà wọ́n ti kó wọn síbẹ̀ n tó fi lè módìdí olórí yín bọ́ síta tó náà ń bọ́ ọmọ ọ̀dọ́ yín sùn tó ní láàfin báyìí ẹ mú gbó tó yẹ kó tẹ bá ti mú gbó tán to me I believe Oluwo of Iwo is the wise Yoruba king. He claims to be an empire instead of an Oba. So that is how, because of only emir and not giving chance for any Fulani to become emir. Àbí kí láǹtí ikọ̀ yìí? This king is so as láti mú gbóyè nígbà tí odidi olórí yín lè bọ́ síta wípé tẹ́ bá ti mú gbóyè báyìí máa nà bí kò ń kú ni odidi ọba aládé kò dùn mí fún yín gbà tẹ́ tí ń yọ ẹ̀ṣẹ́ sọ́ba tẹ́ ẹ bá lórí àga nítorí pé ipò tẹ́ ẹ wá ju tiẹ̀ lọ ṣé ẹ pé tí ẹ bá fẹ́ ṣìṣe nǹkan kan lákọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún ṣé èló ni Fúlàní fẹ́ fún yín ṣé Fúlàní lè fún yín portion lẹ̀ wọ́n ni tẹ́yìn wá náà ẹ̀yin ṣetán láti fún gbogbo Haúsá Fúlàní ní ilẹ̀ kán máa bọ̀ tán bá ti lé wọn ní ẹni ìlú tán bá ti lé wọn ẹ̀yin ṣetán láti gbà wọ́n gbogbo ọba kí ọba ni mo pè ní ilẹ̀ Yorùbá gbogbo ọba kí ọba ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ káàárọ̀ òjíire tó bá sọ wípé òun ṣetán láti gba Fúlàní òun ṣetán láti fún Fúlàní ní ipò pẹ̀lú bá ṣe bẹ̀rẹ̀ struggle yìí tó ní òun ṣetán láti fún Fúlàní ní ilẹ̀ lórí ilẹ̀ bàbá wa bá a ṣe sọ pé àwọn àfẹ́ wọn alálẹ̀ àbínú sí àwọn onílẹ̀ àbínú sí àwọn aláyé àbínú sí gbogbo nǹkan tó fàárọ̀ ẹ̀ kó jọ pátá báyìí ó máa dànù lójú ẹ̀yìn ẹ wo ọba ẹ má gbọ́ ẹ wo ọba ẹ gbọ́ nǹkan tó sọ they are free to relocate to Ìwó ẹ wo ṣe fẹ́ yín ẹ̀yin tó fún ẹ tí ó mọ̀ pé ẹkún ni fún un ní ọ̀la yes ó sì ya wèrè ẹ̀yin tó fẹ́ tí ó mọ̀ pé ẹkún ayérayé ni fún un ní ọ̀la ọba Oluwo of Iwo land I'm not scared to say this and there is nothing you can do for me ọjọ́ kìíní àná ìwọ ní ẹni tó bá fẹ́ kọjú ìjà sí àwọn ọmọ Ìwó kó kọ́kọ́ wá bá ẹ náà kó wá bá ìjà ìwọ gangan nìkan wá kọjú sí nítorí agbára ayé kankan ò lè mú wọ mọ́ tó wọ́n bá rò pa lágbára ayé kankan ò lè mú Oluwo of Iwo àwọn ọlọ́run àwọn alágbára ọ̀run máa mú ẹ tó bá ṣetán láti gbàdú 419 ní tẹ́lẹ̀ yes tó bá ṣetán yes we need to be serious about this tó bá ṣetán tó bá ní pé
òun fẹ́ fi ẹ̀mí Yorùbá ẹ̀mí àwọn ọmọ Yorùbá òun fẹ́ fi ẹ̀mí wa tayò fún Fúlàní òun fẹ́ fi ẹ̀mí wa gba ipò lọ́wọ́ Fúlàní ẹni ọba ni kò bá mọ̀jọ́ Olúwo nìkan ẹni ọba ni mo pè tó ṣetán tó fẹ́ gbàbọ̀dé fún gbogbo ọmọ Yorùbá ilẹ̀ akánjú mú wọn lọ ajá jòkú wọn omi ayá gbé wọn lọ gbogbo ọba kí ọba gbogbo ìjòyè kí ìjòyè tó bá sọ pé òun ṣetán láti fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá gba ipò ọmọ àlè ní ọmọ àlè Yorùbá bẹ́ẹ̀ ni but this is the wise thing to do. He now became the only emir no Fulani can come to claim. Mr. ṣé bọ̀ ilẹ̀ pé orúkọ yín ẹ jọ nítorí Ọlọ́run I don't know maybe you are Yorùbá man. What is the best thing to do? What are you telling me? What wise king are you talking about? What wise king? Kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń kọ jáde? Why we say we don't need them. What are you telling me that wise? Àwọn ò kí ń ṣe mí ọba aládé ni wá. Ṣé ẹ gbọ́ mi sà? Àṣà ilẹ̀ Yorùbá tiwa aládé ni wá a kì í ṣe ẹ̀míà. Bàbá tó ń sọ̀pọ̀tì Olúwo látàárọ̀ ẹ̀ tẹ́ ń kọ́ látàárọ̀ tí mo kàn ń fojú fò tí mi fẹ́ kà síta ẹ jọ ń torí Ọlọ́run ìran aládé làwa àwa kì í ṣe ẹ̀míà ọba Yorùbá kankan kì í jẹ ẹ̀míà. Wúṣọ ọba aládé làwa. وش eba shoes jib ana so we jib. You said to me that you called me Auntie Ode. Who is this? Mohammed. You must be very stupid for telling me pé mi Auntie Ode who send you out on social media to abuse. You must be very very stupid. Ẹni tó sọ̀rọ̀ yẹn pé who sent you out to come and abuse? You must be very very stupid. You must be very very stupid. I repeat it. Mohammed abikilo porúkọ ẹ. I promise you I'm blocking you straight. You must be very stupid for that statement to tell me who brought you out to come and abuse. Are you mad? Are you out of your sense? Block them. Olotu, do not let them distract us, please. They cannot even distract me. You said I should go and find job and stop building headers in social medias. Sunday Igboho cannot give you money. You are very mad, Mohammed. For you tell me that Sunday Igboho that I should go and find job. I'm not lazy. Akíkanjú èèyàn kan ni mí. And I always work. Mo ṣe ń bá sọ̀rọ̀ inú iṣẹ́ mi mo wà. You are mad. You are stupid. For you telling me to go and find work. You are very stupid. Kò ní yẹ kò ní dá fáwọn ará ẹ̀. Àbò fẹ́ ṣe orí burúkú ni. Ṣé nítorí pé mo ti tán ti ní kí n má ṣe pé kí n máa wòran. Ẹnu tó fẹ́ pé kí n lọ wáṣẹ́ yẹn kò ní dá fún ẹ. Àbò lórí burúkú ni bọ̀bọ́ ìṣà bọ̀bọ́ yóò fẹ́ jèrè ni. Ó fẹ́ ṣe orí burúkú ni. Ṣóyè wọ́n sọ fún mi kí n lọ wáṣẹ́. Ẹ jẹ́ káwọn èèyàn reply kí n tó block ẹ̀ kí n lọ wáṣẹ́ wọ́n sọ fún ẹ pé mi alágbe ló pè mí ni kò ní dáa fún ẹ ọbọ ìjèrè lẹ́yìn ọkọ ò ní jèrè òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò báyìí lómi ẹ̀fọ́ ń ṣe ọmọ Yorùbá lè mí. You are very mad. I will block him. Ó ti ya wèrè. I don't beg anybody ta ni bàbá òfò yìí. Olórí burúkú ni sọ fẹ́ mi pé èmi fẹ́ tọrọ owó lọ́wọ́ Sunday Igboho. Ayé ẹ̀ ò ní dáa. Abo ti ya wèrè ni. He's blocked already. Thank you admin. Abo olórí burúkú ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi fẹ́ máa ṣépè. Mi ò fẹ́ máa ṣépè. Tẹ́ bá ti mọ̀ pé nǹkan tí mò ń sọ ń ṣe tí just drop out. If all Yoruba Oba should go and learn from Oluwo. Admin, please help me block this man. Please help me block him.
please help me block him ẹ jọ̀ọ́ ẹ bá mi block máa yẹn admin ṣé báyìí ló porúkọ ara ẹ ẹ bá mi block ẹ I don't want him on my platform anymore please wọ́n tó bá ti mọ̀ wípé platform ń bí ẹ nínú platform yìí ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ ń bí ẹ nínú just out just step out èrè kan tó pé káwọn ọba yòókù lọ learn from Olúwo abẹ́ ń ṣe èrè ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Olúwo pé káwọn ọba wa lọ máa learn lọ́wọ́ ẹ̀ àwọn amúgbólẹ́pà àwọn ọba wa àwa láwọn ọba gidi tí ò kí ń ṣamúgbó àwa lọ́ba àwọn ọba gidi àwọn ọba alálùbáríkà tó tọrọ àwa láwọn ọba alálùbáríkà àwọn ọba yìí tán ṣe fi tọrọ ọba káwọn olórí wọn mọ distract wa ọba kan náà ń ṣetán láti fún wọn nílẹ̀ àwọn wèrè kan wá ń sọ̀rọ̀ pé nǹkan tó dáa ló ṣe yẹn ó dà pé fẹ́ ṣí èrè ẹjọ́ tẹ́ bá ti mọ̀ pé kí n má mú yín wọlé ẹ má send notification pé kí n mú yín wọlé bí mo ṣe ń sọ lọ àwa náà ò fẹ́yàn lù Olú Ìwó náà ń ṣetán ẹ fún wọn lé pé Olúwo wá sọ pé òun rẹ́dì wípé ẹni tí wọ́n bá lé àwọn Fúlàní tán bá lé kán máa bọ̀ wá sí Ìwó ṣé ìtàn Àfọ̀njá kò yẹ kó káwọn ọmọ Yorùbá lọ́gbọ́n ẹ rí nǹkan tó Olú Ìwó yín kọ ẹ ti rí fíṣọ ẹ. You say you are not talking like a professional. Oshe, thank you so much. Bàbá mi ẹni ká sọ̀rọ̀ ń pa Oòduà Nation. Ṣé ń gbọ́ mi sà? Àwọn kankan wà tó jẹ́ pé à ń fojú fò. Tá bá fẹ́ gba Oòduà Nation, àwọn kankan wà tó jẹ́ ká kọ́kọ́ yọ èpò kúrò nínú àlù. Ká yọ èpò kúrò nínú àlìkámọ̀ kó lè bá ṣe fún wa. Ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá pátá ni Fúlàní ti gbà tán mọ́ wa lọ́wọ́, l'Haúsá ti gbà tán mọ́ wa lọ́wọ́. Àwa tún ṣètò pé tó bá sì ẹ̀ka wa nìkan àti ká tó bá fẹ́ lọ àti ká wojú ara wa láti bára wa jà ó máa ṣe é ṣe. Àwọn kan tún wá ṣẹ̀ṣẹ̀ rẹ́dì pé káwọn kan máa bọ̀ kíjà yẹn má lè ṣe é jà fún wa kí lẹ expect. Ṣé níbi tó jẹ́ pé a fẹ́ gba Oòduà Nation àmúrogún pa fẹ́ gba Oòduà Nation ẹ wá gba àwọn tá a fẹ́ bá jà tá a fẹ́ kọjú ìjà sí pé kán kúrò nínú ìlú wa ẹ tún wá ń fún wọn nílẹ̀ ẹ ń fún wọn ní ilé tíjà bá dé ṣẹ́yìn gan mẹ́pẹ́yìn tẹ́wọ́ kọ́ wà lágbègbè yẹn ná àbẹ̀rù bí tíjà bá dé sí Fúlàní àmọ́ òwò kẹ́ mọ́ pa Fúlàní ẹgbẹ́ òun á wá lọ kọ́wọ́ pé òun fẹ́ Olúwo is a crown by Tinubu yes he is a Tinubu boy. Mo wá ń sọ̀rọ̀ àwọn kan wá ń sọ fún yánmọ̀yánmọ́ lẹ́nu Oluwo of Iwo land tó bá jẹ́ pé nǹkan tẹ̀yin fẹ́ ṣe ń tiyín nìyẹn tẹ́ ẹ sọ pé ẹ ti wà lórí àléfà kò sí ẹnì kankan tó lè bá yín sọ̀rọ̀ mọ́ ẹ ṣé bàbá mi worship from Dubai kò sí ẹnì kankan tó lè bá yín sọ̀rọ̀ mọ́ ẹ ti dá aláṣẹ ayé ni Ọlọ́run ni aláṣẹ ọ̀run Ọlọ́run ni aláṣẹ ohun gbogbo Ọlọ́run ló ń dá ẹjọ́ ẹ̀dá thank you so much sir Ọlọ́run ló ń dá ẹjọ́ tí ò sẹ́ni tó lè tún dá Ọlọ́run ló ń ka lẹ́tà èèyàn tí ò sẹ́ni tó lè kà bẹ́ẹ̀ Ọlọ́run ló ń fa lẹ́tà èèyàn ya tí ò sẹ́ni tó lè tún kọ mo fẹ́ kẹ́ ẹ mọ Oluwo of Iwo land tẹ́ bá náà yín ṣetán láti fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá wéwu Oluwo of Iwo land tẹ́ bá náà ṣetán láti fi ẹ̀mí àwọn Yorùbá wéwu nítorí tẹ́ ẹ fẹ́ jẹ́lé ayé Ọlọ́run ọba tó ní ipò á dẹ̀ dìde sí ọ̀rọ̀ yín Ọlọ́run ọba tó ní ipò á dìde sí ọ̀rọ̀ yín ẹ jáde látijọ́ tán ti ń pààyàn dé oríta ìjọba pé security ò sí Nàìjíríà ẹ̀yin fúnra yín gan sìn. Admin, it's like I will block him myself. Yes, I'll block him. I'm not here to tell you maybe Muslim are fighting Muslim or Christian are fighting Christian. So why are you telling me why Muslim are fighting Muslim or Christian are fighting Christian or brothers and sisters? Am I here to come and preach religion? Am I telling you I'm preaching religion? Am I what you come here to see on my platform? So bí mo ṣe ń sọ lọ, tẹ́yin bá sọ bẹ́ẹ̀ pé káwọn Fúlàní máa bọ̀. Ẹ sì rántí ìtàn Àfọ̀njá. Ẹ jẹ́ ká rántí ìtàn Àfọ̀njá. Bó ṣe gba Fúlàní láyè. Tó rò pé
Ìwò Fulani tó jẹ́ pé ẹ ṣé bàbá mi from Benin City, thank you so much. Tó jẹ́ pé ọba Àfọ̀njá àná ó kó Fulani mọ́ra, ó ti rò pé àwọn Fulani ló lè wá bóun kọjú ìjà sáwọn Yorùbá ẹgbẹ́ òun. Ẹ rí ikú tó kú, ṣé ẹ rí ikú tó kú? Ká ní pé ó tún wá kú tán. I'm a lady Alaja from Dubai, thank you so much, thank you so much màmá mi Ọpẹ́yẹmí. Ẹ wo irú ikú tó kú. Ká nígbà tó tún wá kú tán, àwọn Fulani yẹn ò tún wá dá lágbára. Watching from Ago, please. Ọ̀tá, thank you so much. Ká ní àwọn Fulani yẹn, Fulani will cut off his head. Ká ní àwọn Fulani yẹn ò tún wá jọba ni. Ṣé ẹ tún wá fẹ́ mọ tuntun ẹ̀yin tẹ́ ń support Olúwo ń sìn pé nǹkan tó Koiki Media. Thank you so much my brother, thank you so much. Good afternoon sir. Tó tẹ́ tún wá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń support Olúwo pé nǹkan tí Olúwo ṣe ń sìn yẹn òun ló dáa. Ṣé ń gbọ́ mi? Tí a bá sọ pé a fẹ́ gba Oòduà nation, tá a bá fẹ́ gba Oòduà nation, thank you bàbá mi Koiki. Tá a bá fẹ́ gba Oòduà nation, ṣé ẹ rí Ìlọrin Àfọ̀njá, àánú wọn ló ṣe mí jù. Àwọn ọmọ Yorùbá tó wà ńbẹ̀, àánú wọn ló ṣe mí nítorí wọ́n ti wòran nígbà ayé Àfọ̀njá. Àwọn bàbá tí wọ́n ti wòran nígbà ayé Àfọ̀njá, ó ti wá jẹ́ kí àwọn Fúlàní jọba lé wọn lórí, ó ti jẹ́ kí àwọn Fúlàní láṣẹ lórí wọn, ó ti jẹ́ kí àwọn Fúlàní ní ẹ̀mí wọn dání. Ẹ̀yin ọmọ Ìwó ẹ wòran. Ṣé ti gbọ́? Ẹ̀yin ọmọ Ìwó ẹ wòran, ẹ máa sọ pé láìkí ọba Ìwó nítorí 5,000 tó ń pín lé yín lọ́wọ́, torí 10,000 tó ń pín lé yín lọ́wọ́, tó ń fi ọgbọ́n ta ọjọ́ ọ̀la yín fún Fúlàní, tó wá ń fi owó yẹn, thank you so much ma, tó wá ń fi owó yẹn tó fi wá fún yín, ìyẹn ló ń ta ẹ̀mí yín fún Fúlàní, ó ń gba owó yẹn wálé wá fún yín, ó tún wá ń pín owó yẹn fún yín. Ṣé àìmọ̀pẹ́ tí náwó ẹ̀mí yín lójú ààyè yín láì tí ì kú yín, ẹ ti náwó ẹ̀mí yín, ẹ ti náwó ẹ̀mí yín láì kú yín. Ẹ̀yin ọmọ Ìwó mi ò rẹ́dí àti wá sí kéèsì ọba Ìwó yín bíbá. Ẹni tó ń sponsor ẹ̀ tó wà ní UK yẹn tó yẹ kó wà lórí oyè tó fọ̀nà èbùrú gboyè mọ́ lọ́wọ́ nítorí pé ó mọ Tinubu, nítorí pé ó ń jọmọ lẹ́yìn Tinubu. Èmi ò wá sọ sórí bó ṣe lórí oyè fún yín. Ṣé understand? Nǹkan tó kàn mí ni wípé àwọn Fúlàní tí ọba yín náà fẹ́ fún ní ilẹ̀ ló kan èmi. Nǹkan tó dẹ̀jẹ̀ kó kàn mí ni wípé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó máa sọnù ló kan èmi, torí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀. Wọ́n ní àtòkèrè báyìí lẹ́lẹ́kún lójú jíjì tí máa ń mú ẹkún ẹ̀sùn, ẹ̀yin dúró ń ṣe ẹ̀ mú sún, ó dìgbà tó bá wá wọlé kàn yín kẹ́ tó wá kẹnu sókè. Tó bá ṣẹlẹ̀ gbà lónìí ọba yín Olú Ìwó yẹn ẹ̀ ní rí Nàìjíríà. Tó bá dún gbòm lónìí báyìí, kó tó dọ̀la tó fẹ́ dún, Olúwo yín tàn bá tí ì ṣọṣẹ́ fún, á ti kúrò Nàìjíríà, á ti fẹ́ lọ bí atẹ́gùn. Á wá da ẹ̀yin yòókù sílẹ̀, ẹ̀yin arúgbó, ẹ̀yin màmá arúgbó tá a ti mọ̀ pé kò sí nǹkan kan, owó ni Olúwo wá ń pín fún yín. Lórí irọ́ ni owó lolúwo wá ń pín fún yín nínú yàrá. Ẹ bọ́ta ẹ jẹ́ Olúwo, what is this? The solution is that we should stop Olúwo to give them land in our land. We should stop that man called Olú Ìwó. Ẹ̀yin ọmọ Ìwó, ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀, gbogbo yín ẹ ké síta. Olúwo ò lè pa gbogbo yín tán lẹ́ẹ̀kan náà. Ẹ ké síta, ṣebí ìṣèkọlẹ̀ ṣe ń ké sí pé ẹ fẹ́ wọn nìbàdàn, ẹ fẹ́ wọn lógùn state. Ẹ̀yin ọmọ Ìwó náà ẹ dìde náà. Ẹ dìde náà. Ẹ̀yin náà sọ pé ẹ fẹ́ wọn, ẹ má jẹ́ kí Olúwo fi ẹ̀mí yín tayò. Ẹ má jẹ́ kí Olúwo kó fi ẹ̀mí yín tayò fún Fúlàní àti Haúsá. Thank you so much bàbá mi Bísí. Ẹ má jẹ́ kí Olúwo kó fi ẹ̀mí yín tayò. Àwọn kan máa sọ pé nítorí pé orí social media ló jẹ́ káwọn kan lè máa sọ̀rọ̀. Ẹ gbàgbé pé mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ́rìí, irú mi tí ń bá wà Nàìjíríà, mi ì lè sọ tọ́lọ́run bá fẹ̀mí mi lé wọn lọ́wọ́ ṣá o. Bọ̀ ègbé ni fún ẹni tí ó lè para tí kò lè pa ẹ̀mí. Ègbé ò ní fún ẹni tí ó lè para tí kò lè pa ẹ̀mí o. Torí a máa sọ, ẹ máa kóṣù gbóná sẹ́nu, ẹ máa rọrọ bẹ́ẹ̀ tó kóṣù gbóná sẹ́nu. Bí tó bá yẹ kẹ́ ti sọ̀rọ̀, ẹ ní lè sọ̀rọ̀ ńbẹ̀. Ọba yín ṣe nǹkan tí ò dá, ó yẹ kẹ́ ẹ pè síta kẹ́ni kábíyèsí nǹkan tẹ́ ń ṣe ò dá. Kò sẹ́ni tó fẹ́ bá a sọ̀rọ̀ gbà tó jẹ́ pé ó gba àwọn olóyè tó jágbàlagbà tó yẹ kó sọ̀rọ̀, wọ́n ti lé wọn kúrò láàfin, wọ́n ti káwọn amúgbó bíi tiwọn, olóògógóró èèyàn bíi tiwọn sáàfin. Odidi ọba aládé, one tree can never make a fattest, you know. I know. Because I don't understand. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun, ẹ̀yin ọmọ Ìwó, ẹ wá ń wòran pé ẹ ṣebí Ìwó ló ti fẹ́ ṣẹlẹ̀. Kò dé kínní. Ẹ ti gbàgbé ni.
ṣẹ́yìn ti gbàgbé pé tí ọba Olúwo bá fún wọn ní ilẹ̀ ní Ìwó gbọ́n, gbogbo ẹ̀yin tẹ́ wà lágbègbè Ìwó tẹ́ ẹ̀ bá fọwọ́ sí tán bá fi lè mọ̀ pé agbègbè yóò fọwọ́ sí, orí iná ti máa bẹ̀rẹ̀ sí cascos, orí iná ti máa bẹ̀rẹ̀ sí cascos. Nígbà tí wọ́n bá wá rí pé àwọn ti ń cascos, Olúwo wá fura pé ẹ wá nǹkan tá a jọ sọ kọ́ leléyìí. Yes, they did not say anything. Yes, yes. Àwọn ọmọ Ìwó ti sọ kankan sí wọ́n sì ń support ọba àwọn torí akágbára sọ́run ọba yẹn tó wé láwàní kò dùn. Nǹkan tó dùn mí jù láyé lọ́rùn, tó dùn mí jù láyé lọ́rùn, ó wá lọ jókòó sáàárín wọn bí tán ti ń ṣe end of year party. Ó wá lọ jókòó sáàárín wọn bí táwọn àpòkí ti ń ṣe year party, kí odidi ọba ewu bí tó jókòó síbẹ̀ yẹn àárín àwọn olóòórùn. Mo wá wo gbogbo wọn pé ọba aládé ilẹ̀ Yorùbá ó mà ṣe o. Ọba aládé ilẹ̀ Yorùbá, ìgbà tí òun ṣòrìṣà ló yàn wọ́n síbẹ̀ mọ́, wọ́n ti fowó gbapò, wọ́n ti fagbára gbapò, wọ́n ti wá kó gbogbo orí wọn ságolo nípa àwọn táwọn bá ń ṣepò lé lórí kán máa bẹ̀rù àwọn. Nígbà tí ọba bá ti ń na ọba ẹgbẹ́ ni tí social media ti ń gbé pé ọba ó ń ja ẹ̀ṣẹ́ pẹ̀lú ọba ẹgbẹ́ ẹ̀, gbogbo yín ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. You are still keeping hope. Ipò bagidi ni ẹ máa ní ẹ láìkẹ, ó ní best ọba, ó ní ọba tó wà civilized, ó ní ọba tó wà ṣe kinní kan, ó ní ọba tó ṣe kinní kan. Ológogoro ènìyàn, ológogoro ènìyàn. A dẹ̀ máa sọ, àwọn kan máa sọ pọ̀rọ̀ tá à ń sọ make sense. Kí odidi Olúwo of Iwo tí yín kó má lè jókòó papọ̀ mọ́ àwọn ọba yòókù bá wọn ṣe meeting ìgbéra. Fọ̀rí àwọn ọba yìí ò rí kan ṣe mọ́. Yes, wọn rí kankan ṣe mọ́ náà. I told you people, I've begged you and I'm keeping begging you. Ẹ má pè mí, mi ò lè gbọ́. Mo ti sọ, please. Tí n bá ní kí n cut ẹ̀ ń sìn, ó tún lè dàrú bí ti àná. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má bínú, ẹ má pè. You can only text me message, I will reply you. Or drop, tó bá pẹ́ ẹ̀dẹ̀fẹ́ sọ̀rọ̀, ẹ lè drop voice note, máa play, àwọn èèyàn máa gbọ́n nǹkan tẹ́ bá ń sọ. Kí ló dé àní tá a bá ti rí àwọn tó wà lórí oyè tá a rí pé oyè yóò tọ́ sí wọn, ẹja forò lé wọn jáde, kò sí nǹkan fẹ́ fi wá ṣe. Call me okay voice. I'm busy, mi ò lè pè yín sí ẹ tẹ́ ní pé I should call you back very fast. I'm busy, mi ò lè pè ń sí ẹjọ́, má bínú torí Ọlọ́run. Not the king of Yoruba land. It's a big shame. Yes. Ẹ jẹ́ ká fi orò lé wọn jáde. Èyí tí ò bá lè forò lé wọn jáde, Olúwo is a sick man. Ẹ jẹ́ ká gbàdúrà kan lọ ṣígbáwò fúnra wọn, kán kú sọnù. Bí nǹkan ṣe ń le tó, bí nǹkan ṣe ń le tó, ìkíyàn kan tó wá jáde. Ṣé mẹ́ pé Olúwo believe ara ẹ̀ pé kò sí nǹkan táwọn ọmọ Yorùbá lè fòun ṣe níṣà. Olúwo believe pé kò sí nǹkan tí àwọn ọmọ Yorùbá fẹ́ ṣe fún un tó fi lè jáde sórí social media pé àwọn ṣetán láti fún wọn ní ilẹ̀, kò sí nǹkan tí bàbá ńlá kọ anybody fẹ́ fòun ṣe. Pé kò sí nǹkan tí bàbá anybody lè fòun ṣe. Ẹ dẹ̀ believe pé ọba nìyẹn, ẹ dẹ̀ ń sọ pé ó ń ṣe dáadáa, ẹ dẹ̀ ń sọ pé ẹ̀ ń like ẹ̀, and this man is ready to kill your future. Don't you know Yoruba land is your future? Tẹ́ ẹ bá mọ̀, tí ò bá sí nǹkan tó ń jẹ́ Yoruba land mọ́, kò sí future fọmọ Yorùbá kankan, kò sí future kankan. Ẹ má jẹ́ ká dì sí fara wa, torí ẹni tó bá ti kú kò ní future mọ́. Ìjọ́ tẹ̀dá bá ti kú ní future ẹ̀ ti kú. Ọlọ́mọjà kúkú oró, ọlọ́mọjà fọjọ́ lọ́jọ́ lọ. We need to be doing voice call, please. Yes, I know you need to be doing voice call. I told you people I'm in Saudi Arabia. Our network here does not connect with WhatsApp call. That is the problem. We can only call on WhatsApp, Telegram, or email, something like that. That is it. You didn't hear. If anybody send me message, I always reply them. It's in Bati reply me, Boni. He's not a bad boy, he's just a man. A real Oba can never behave like. Thank you so much. In fact, Oluwo disappoint us. I'm from Iwo. God bless you, ma. God bless you. Ẹ kú ètò, Ọlọ́run á wà. Ẹ kú ètò, ma.
ẹ kú ètò Ọlọ́run máa fún wa ṣe àmì o. Ṣé ẹ understand? Irú Olúwo of Iwo yẹn tí gbogbo ọmọ Ìwò bá dìde tẹ́ ẹ bá já ewé àkókò dání. We are working, yes. Kẹ́ wá já ewé àkókò dání. His end has come. Yes, this is why we should. Yes, God will bless you. Ẹ jẹ́ ká já ewé àkókò gbọmọ Ìwò. Ẹ lọ sáàfin ẹ̀. Ẹ ṣeré tó bá dédé pé ẹ ṣe ẹ̀rù àbámu fọlọ́n ṣẹlẹ̀ rí. Kò sí bólúwe ṣe ya wèrè tó kò lè sọ pé kán yìnbọn fún yín. Bó ṣe ya wèrè kó mu igbó tó, bó ṣe mu igbó bí wèrè yẹn tó. Tẹ́ bá lọ síwájú ààfin ẹ̀ kò lè ní kán yìnbọn fún yín. Láyé kò lè ní kán yìnbọn. Ó máa ní kán káwọn àwọn tó ń tẹ àwọn wèrè tó ń kàn kiri yẹn kán dúró ni kó ń gbọ́ nǹkan táwọn èèyàn fẹ́ sọ. Tẹ́ bá fún ní déètì pé nǹkan tó post yẹn pẹ̀fẹ́ rí kò gbúdọ̀ ṣẹlẹ̀ ní Ìwó land. Kò lè ṣẹlẹ̀ o. I'm telling you guys, but you believe ìbẹ̀rù búrú ṣe máa ń jáde kérò òrìn yẹn ó ti pa yín láyà. But tí gbogbo yín bá jáde máìtì tẹ́ jáde lọ sáàfin ẹ̀ tẹ́ jáwé dání kẹ́ káwọn obìnrin arúgbó síwájú kan bọ́ra sí ìhòòhò gan lẹ́sẹ̀ ẹ̀ ń fi pamọ́ gan mọ́. Òwò tó jẹ́ pé tá a bá kú tán kí ló fẹ́ jẹ́? Ikán oúnjẹ lẹ̀lẹ̀. Kẹ́ bọ́ síta kẹ́jẹ́ kó mọ̀. Ẹ má kẹnu yàrá yẹn lọ síwájú ààfin ẹ̀ kò lè nìkan yìnbọn. At least sí nǹkan tó fẹ́ sọ fún un. At least sí nǹkan tẹ́ fẹ́ sọ ni. Bọ̀ ẹ gbogbo yín rí nsìn kò sọmọ owó kankan tó jáde pé nǹkan tó bá wá ṣe ò dáa. Àtúnṣe àwọn wèrè kan tún sọ pé nǹkan tó ṣe dáa. Tí ó bá fi lè ṣeé ṣe tí Olúwo fún wọn ní éka kan péré ní Ìwó, éka ẹyọ kan ló fún wọn o. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí. Ṣe rí éka ẹyọ kan tó fi máa dé 100 éka ẹ̀ nímọ̀. Wọ́n ìjà tí ọba máa sún. My sister, something will happen o. All those ọba are ruthless. Yes. Tí ẹ bá ṣe tẹ́ jẹ́ kó Olúwo ṣe kínní fún àwọn Fúlàní nílẹ̀ Oòduà. Ìtàn Àfọ̀njá ṣẹ̀mí pọ́n fi pìtàn fẹ́ lómi inú wa ni. Eléèbó yóò máa ṣojú wa tá a máa wo fíìmù yẹn ni. Abeg get lost. Who to get lost? Tani kó get lost before I block this person. Abeg get lost. Tani kó get lost. Who to get lost? Mr. Alade. Tani kó get lost. Mr. Alade Rafiu. Tani kó get lost. Before I block you, Tani kó get lost. Ara wa kan náà ọmọ Yorùbá sì máa kọ òótọ́ ọ̀rọ̀. Ara wa sì máa kọ òótọ́ ọ̀rọ̀. Yes, ara máa kọ òótọ́ ọ̀rọ̀. A ní kẹ́ bọ́ síta kẹ́ náà ìfẹ́ nǹkan kó tó pẹ́ jù. Tán bá tí fún wọn bẹ́tà jù kan fún wọn kẹ́ tó sọ̀rọ̀. Tán bá fún wọn tán kẹ́ tó sọ̀rọ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí. Ó ti wá máa di àti tòjébo lóṣà lọ́wọ́ bàbá ńlá pẹ̀ tó máa bọ̀. Ẹ wo BBC tó lọ síbi tán jó ní sásá. Ṣé gbọ́ nǹkan tí bọ̀dá tán kó ṣúgbóná sí lẹ́nu? Ṣé gbọ́ nǹkan tí bọ̀dá tán kó ṣúgbóná sí lẹ́nu? Ṣé gbọ́ nǹkan tí bọ̀dá tán kó ṣúgbóná sí lẹ́nu ń sọ bẹ́ẹ̀ pé wọ́n ní àwọn kò sí anybody tó lè lé àwọn ní ṣáṣá. Wọ́n dẹ̀ confam pé Ṣèyí Mákindé fúnra wọn tí wọ́n kọ́ lọ report ẹ̀ fún wọn. Wọ́n confam pé Sẹ́ríkì wọ́n ti ẹwà àwọn tán nìkan confam bíi 5 tán àwọn ti lọ report tó jẹ́ lórí tán àwọn ti lọ report èèyàn 7 péré fún. Please don't call me please. Tán ti lọ report èèyàn 7 fún péré. Wọ́n lọ report èèyàn 7 fún èèyàn bíi 5. Wọ́n tún report èèyàn 7 fún odidi gọ́vnà ìlú. Wọn dẹ̀ rẹ́ nìkan kan múnú wọn. Àwọn yẹn dẹ̀ fi ń yé wọn pé a máa sọ sásá di eérú, a dẹ̀ máa lọ ṣí ilẹ̀ míì. Wọ́n dẹ̀ sọ sásá di eérú lóòótọ́, wọ́n dẹ̀ lọ ṣí ilẹ̀ míì, kò dẹ̀ sẹ́ni tó ní kán máa ja ọjà wọn síbẹ̀. Ìyẹn ò tí ì kọ́ yín lọ́gbọ́n, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Ìgbò, ẹ̀yin ọmọ Ọ̀ṣun, kò kọ́ yín lọ́gbọ́n sìn. Ìtàn Àfọ̀njá tí yẹn ò bá ṣojú yín tó jẹ́ pé wọ́n fi pìtàn fún yín. Ọ̀rọ̀ ṣáṣáǹsìn àti ìlú tí mo fi hàn wá ń sìn kò tí ì kọ́ yín lọ́gbọ́n. Kò kọ́ yín lọ́gbọ́n pé yes we should know this thing is real, kò ń ṣe fake mọ́. Kò kọ́ yín lọ́gbọ́n. Torí ó yẹ ká wo ìtàn àwọn Fúlàní tó ń bá wa gbé tẹ́lẹ̀. Wọ́n ń jà, ọ̀pá náà máa fi ń dẹran, wọn fìbọn dẹran. Àtìgbà tán ti ń lo ìbọn ló yẹ kẹ́ ti mọ̀ pé wọ́n ti change mission wọn. Àtìgbà tán ti ń lo ìbọn, tán ti ń lo àdá, tán ti ń lo lẹ́bẹ́ ló yẹ kẹ́ ti mọ̀ pé wọ́n ti change mission wọn pé a fẹ́ gba ilẹ̀ wọn ni. Àtìgbà ló yẹ kẹ́ ti mọ̀ pé wọ́n ti change mission wọn.
yes ajá ni. Thank you so much sir Bájayé. Àtìgbálẹ̀ ẹ̀kẹ́ tí mẹ̀pọ́n ti change mission wọn tán ti lo ọ̀pá mọ́. Èmi mo gbọ́njú mọ̀ pé ọ̀pá náà fi máa ń dẹran ni. Ládùúgbò tiwa ó ní àwọn ilẹ̀ kan táwọn èèyàn sì kọ́lé sí. Wọ́n ìgbà yẹn wọ́n máa ń pe àdúgbò wa ní ìlú eṣinṣin. Eṣinṣin máa ń bò wá ládùúgbò ni. Tó jẹ́ pé tán bá tún fún ọmú màálù báyìí, wọ́n á tún wá gbé fún wa pé ṣáà máa mú ọmú màálù tútù. Wọ́n á ṣe wàrà, wọ́n á ṣe kùnnú tó máa ń ṣe fúrádè nínú. Wọ́n wá gbé fún wa tó jẹ́ pé gbogbo wa máa jọ ń yọ̀ tọ́jọ́ máa ń ṣeré ni. Táwọn Fúlàní yẹn ọ̀pá lásán dènà máa mú don't call me. Ọlọ́run ọ̀pá lásán náà máa ń mú rìn. Àti ìgbà tí wọ́n ti ń lo ìbọn tán ti ń lo àdá tán ti ń lo gbogbo ẹ̀ ló yẹ kẹ́ ẹ ti mọ̀ pé wọ́n ti change mission wọn pé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá yín lọ́wọ́ yín ni. Àtìgbà ilẹ̀ kẹ́ ẹ ti mọ̀ pé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá yín lọ́wọ́ yín ni. Ohun tó bá fi lè mú odidi president yín tó wà nínú meeting tó wà ní airport tó fẹ́ travel out tí fídíò iPad ẹ̀ tó gbé dání jẹ́ pé màálù ló ń wò ń bẹ̀ kò rí ṣòro Nàìjíríà kankan kà kò mọ nǹkan tó ń ṣe yín kò mọ̀ bóyá ẹ wà láyé kò mọ̀ bóyá ẹ ti kú kò mọ̀ bóyá ẹ ṣì wà láàyè. Ó cares about ẹ màálù tí ẹ̀yin wá ń dúró dìgbà tí irú nǹkan tó ṣẹlẹ̀ fàjẹ́fọ̀njà àbí tó ṣẹlẹ̀ ní Sásá tó bá ṣẹlẹ̀ ní Ìwó kẹ́ tó lè sọ̀rọ̀ pé ọba yín ló fà á. Ẹ tí rí nǹkan kan ṣe sí yẹn ń sìn. Ẹ̀yin ọmọ Ìwó mo wá láti ṣí yín létí ni. Èmi ò sọ pé ọba yín ẹ̀yin lẹ fi joyè kò kàn mí. Bọ́ ẹ lọ sọ fún ọba yín pé àwọn ẹ fẹ́ nǹkan tó fẹ́ dáwọ́ lé lórí Fúlàní tó fẹ́ gbà wọlé sí Ìwó yìí ipẹ́ ẹ fẹ́. Àánú yín ṣe mí wàláhì. Ṣé pé nínú àwọn abúlé kan ní Ìwó àwọn ilé amọ̀lò wà bẹ́ẹ̀ tán bá ti ná sí báyìí kú ní òjù. Tán bá ti ná bọ̀ báyìí àbẹ́ ẹ̀ wo àwọn ilé amọ̀ tán jó tán sọ di eérú yìí. Ẹ wo àwọn àgbàdo tán sọ di eérú yìí. Á jó jù báyẹn lọ. Tán lé wọn jáde kúrò nínú ilé wọn tán fowó ara wọn kọ́ tán dẹ̀ ń tiná bọ̀ tán lé wọn jáde tán dẹ̀ ń tiná bọ̀. Thank you so much bàbá mi. Tán dẹ̀ ń tiná bọ̀. God will surely take us to our promised land if we work towards it. Nothing cannot happen if we don't do something. Àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ́run gbọ́ gbé wọn lágìjù wọ́n ṣípá lọ́jọ́ kọ́lọ́run gbọ́ igbe wọn ní àgìjù. Tí wọ́n bá ṣípá Ọlọ́run wá kàn máa wò wọ́n ràn ní ó possible kó jẹ́ pé àwọn gan kán má bọ̀nú ẹ̀ ṣùgbọ́n pé wọ́n ṣípá ni. Àti sọ tẹ́lẹ̀ náà pé people should stop eating cow and their products. I've said that one. I showed what happened that day. Wọ́n dẹ̀ block mi ní ọ̀fẹ́ jẹ́ kí n máa show àwọn nǹkan tó bá ti jẹ́ pé nǹkan tó wà exposed báyẹn mọ́. All the Yorubas are not they have been ruled by government so anything that happens should know. Let me tell you sir, tí government bá ń rule àwọn ọba wa àwọn èèyàn kan ṣì wà tán jọba lé lórí. Àwa èèyàn kan a ṣì wà tí wọ́n jọba lé lórí o. The only mistake we used to make is that government ló ń rule wọn. Ṣé Olúwo nìkan ló wà lọ́dà government ni? Ṣé Olúwo nìkan ló wà lọ́dà government? Àbí ṣé Olúwo nìkan lọ́ba ilẹ̀ Yorùbá ni? Àmọ́ àwọn ọba gidi alálùbáríkà náà. Àmọ́ àwọn ọba gidi. Àwọn kan máa sọ pé bí nítorí pé kò kí n ṣe ọba ìlú wọn ló jẹ́ kán máa bú. Ọba ìlú tèmi gangan Ọ̀yọ́ mo bú wọn ń jọ yẹn bíbá tí mo jẹ́ kó yé wọn pé kò ń ṣe obìnrin. Okay tí mo ní kò ń ṣe ẹjọ́ sàmúbọ̀ tí mo ní kò ń ṣe mo ń bọ̀ ní kí n play voice note yín. Why I cannot reply to this man voice note? Mo ń bọ̀. Radio ẹjọ́ mo ń bọ̀. Yes dandan nìyẹn. Yes dáàdì tó náà wọ́n send voice note sí mi yẹn. Mo ń bọ̀ ẹjọ́ pé kí n play voice note wọn káwọn èèyàn gbọ́. Admin Oba Richard has come to Mado. Please play my voice note. Ẹjọ́ mo ń bọ̀. Please play my voice note. Ẹjọ́ mo ń bọ̀. May God open our eyes. Oh. Mo ń bọ̀ ẹjọ́.
ẹ jọ̀ọ́ mò ń bọ̀ mo fẹ́ +9 +6 5 9 7 2 4 1 9 0 4 ẹ jọ̀ọ́ mò ń bọ̀. ẹ jọ̀ọ́ mo ti pin nọ́mbà tẹ́ máa send voice note yẹn sí. So bí mo ṣe ń sọ lọ àwọn kan ṣì ń believe pé fíìmù ni àwọn kan ṣì ń believe pé kò lè ṣẹlẹ̀ ó dìgbà tó bá ṣẹlẹ̀ tó bá bọ́ọ̀sì tán kẹ́ tó mọ̀ pé ó rí. Gbogbo ẹ̀yin ọmọ Oluwo of Iwo land gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ẹ̀yin ọmọ Ìwó pátápátá ẹ ké síta ẹ ké sí ìta ẹ jẹ́ kó bá yín Olú Ìwó kó mọ̀ pé ẹ̀mí yín ò ṣeé fi tàfàlà. Ẹ jẹ́ dáàdì tán náà wọ́n send voice note pé kí n play voice note wọn yẹn mo ti play nọ́mbà tẹ́ máa send voice note yẹn sí mo ti play nọ́mbà yẹn síta +9 6 6 5 9 7 2 4 1 9 0 4 mo máa lè play ẹ̀ síta káwọn èèyàn gbọ́n sí i bí tẹ́ kọ́ send ẹ̀ sí ẹ̀mí nìkan mo lè gbọ́n bẹ̀. Yorubas ßlást Oluwo. So bí mo ṣe ń sọ lọ yín bàbá mi ẹ̀yin ìyá mi Oluwo of Iwo land is on your WhatsApp number ẹ ń ṣe rí WhatsApp number tí ẹ send sí yẹn fóònù yẹn mo fi ń bá yín sọ̀rọ̀ ẹ̀ bọ̀bọ̀ ẹ fẹ́ kí n play voice note yín jáde ń sin lóye kí ní kẹ́ send ẹ̀ sí fóònù kejì so màá lè play ẹ̀ jáde direct láti inú fóònù kejì yẹn ẹ̀yin náà lè gbọ́ àwọn èèyàn á lè gbọ́ kó tó fà á nìyẹn. So ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ ọkọ Ìwó ẹ jáde ní mílíọ̀nù ẹ jáde ní thousand Olúwo ò lè nìkan yìnbọn fún yín tẹ́ bá dẹnu ọ̀nà bí ẹ lọ sáàfin ẹ já ewé dání ẹ jẹ́ kó yé pé ohun tó gbé jáde announcement tó gbé jáde wípé káwọn Fúlàní máa bọ̀ ń ṣetán láti kó ékáǹsì fún wọn kán fi ẹ kó ètò ẹ ṣe bàbá mi wọ́n ṣetán láti fún wọn ní ilẹ̀ bíi ékáǹsì oríṣiríṣi kán fi máa wá dàlú wọn gbé kán fi wá dá abúlé wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Ìwó ẹ sọ fún pé ẹ fẹ́ ẹ jẹ́ kó yé kó má fẹ̀mí yín tayò ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ọmọ Ìwó tẹ́ wà lẹ́yìn odi tó jẹ́ pé tó bá wá sábúrọ̀dẹ̀ yín lẹ́ lọ́ máa ń wẹ́kọ̀mù àsọ̀bàlù yín ẹ jẹ́ kó yé pé tó bá gbègbèsè yẹn tó bá wá sí Canada tó bá wá sí America tó wá sí everywhere ẹ máa attack ẹ jẹ́ kó yé pé kò ní mórí délé ẹ rí i pé kò ní ṣe ṣùgbọ́n tẹ́ bá lọ dúró pé kò lè ṣẹlẹ̀ ọba yín ni àókàn sọ ni bóyá ó kàn fẹ́ fi àánú yín ṣe mí o ìtàn Àfọ̀njá ẹ jẹ́ kó káwa ọmọ Yorùbá lọ́gbọ́n ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí Yorùbá all these are real you said we should can we still find some Indomie